أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. látọ̀dọ̀ wọn tí kíkítọ́ sí mo kí gbogbo àwa àfa àtàwọn ń kalẹ̀. Àwọn olóyìnbó ní pé I stand on existing protocol. Ọlọ́run bá ń kí gbogbo yín. Jama ẹ jẹ́ akíra pé a kú oríire. Jama ẹ wí pé mo kú oríire. Àgbọ̀ tọ́ èmi kú oríire. Ọlọ́run ọba kì í sábà kò sínú ìròyìn Ọlọ́run ọba wípé kó wà confused kí ó máa ṣeyèméjì nípa nǹkan. Ọlọ́run kì í ṣeyèméjì, àmọ́ Ọlọ́run a máa ṣeyèméjì tó bá dájọ́ ìyà fẹ́yàn tó ń tàn wá ń ṣe nǹkan tó ń dùn mọ́, yóò máa ṣe méjì pé ṣé ń fìyà jẹ ni àbí kì í má fìyà jẹ mọ́. tó bá ṣe méjì títí á wá wo irú iṣẹ́ tó ń ṣe, làlùkùrá á wá wò pé tó bá yẹ pé iṣẹ́ dáadáa ló bá ń ṣe, Ọlọ́run á wá ti ìyà yẹn kú òfun, á wá mú ẹ̀san àti dáadáa yóò fi san lẹ́san. Nínú dáadáa òun náà ni àsálátù. Nínú dáadáa òun ni ohun tí àwọn bàbá Fadilatu Sheikh Ahmed Mukhtari tí wọ́n kó bá wa lénìí. Ẹlẹ́ẹ̀kejì ní tí màá ti rí ìjókòó Bur'dah. This is the second time and this is the first time ní Nàìjíríà tẹ́mi ti rí o, mi ò sọ. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí Amẹ́ríkà ni mo ti rí tá ti ń jókòó Bur'dah, àwọn òyìnbó sì ni tí wọ́n jókòó Bur'dah tààrà. Mo ti sọ ọbẹ̀ yẹn fún wọn, mo sọ àyè yẹn fún wọn. Àyè ńlá ni nínú àwọn àyè tó ṣe wípé Ọlọ́run ọba fi pamọ́. Lénìí mo wá rí pé Ọlọ́run wà confused lénìí. Nígbà ẹ wò gbà tá a ti àsìkò yìí àsìkò òjò ní tójò máa ń rọ̀. Òòrùn wá mú, tó bọ́dún bá mú díẹ̀ yóò tún dàbí pójò fẹ́ rọ̀ díẹ̀, yóò dàbí pójò fẹ́ rọ̀, òòrùn mú, a wá ń lo ìṣẹ̀mí láàrin pé òjò fẹ́ rọ̀ òòrùn ràn. Eléyìí tó ṣe wípé confusion ni, àmọ́ Ọlọ́run wá wọlá àsálátù, ó ní mi ò ní jẹ́ kójò ó pa yín. Ọlọ́run wá fún wa ní oòrùn, ó wá ní kí sánmọ̀ náà, kí ìjáwù náà kó ṣe kí ni, kó rọ̀ wá lọ́rùn, kó tù wá lára. Ọlá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Nǹkan tó kàn fẹ́ sọ fún wa náà ni wípé Ọlọ́run a máa tijú gbogbo ẹni tí bá ń sàsàlátù. Ọlọ́run tijú wa lénìí, kò jẹ́ kó orí òórọ̀, kò sì jẹ́ kó oòrùn ó pa wájú. Nítorí náà Ọlọ́run ṣe àṣàlékún ìkẹfà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ yóò bọ́ Nabi dáadáa. Bàbá wa Al-Imam Majemu ọlọ́njẹ́ àrí wọn pẹ́. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ni mọ́mọ́ àríṣekọ́lá ń sọ lánàá. Wọ́n ní báṣe máa ń ṣe Bur'dah ilẹ̀ Lárúbáwá láti ń gbọ́ tẹ́lẹ̀. Àwọn láwọn rí l'Amẹ́ríkà. Bàbá wa Al-Mukhtar Ọlọ́run fẹ́ràn ní ilẹ̀ yìí. Ọlọ́run yóò ṣàǹfààní fún wa. Bàbá wa Majemu Ọlọ́run bá ṣàlékún orí yín. Inshallah. Bàbá ní àwọn tán bá mọ okò ànábì ẹjọ́ ọmọ mọ̀ pé àwọn tán mọ òní lọ. Àwọn tán mọ òní lọ. Àtẹni tó máa sàlátù mẹ́wàá nínú ẹ̀yìn àfa. Tó o bá tí ì máa tẹ́lẹ̀ tètè máa ha. Àsìkò yìí náà tó ojoko sáyé recap kó tó máa bọ̀ padà. Láàrin ìṣẹ́jú kan bàbá wa yẹ́sẹ̀ alúnákà ojú ń kàn wọ́n, ìjókòó yìí ń fà wọ́n. Wọ́n ní tán fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àárín ìṣẹ́jú kan Zemzemiyu Masha Allah ẹ jẹ́ kí yes ẹ jẹ́ ká sáré jẹ́ ká lọ Insha Allah.